àní wọ́n bíyàn ní sí ó sì ṣe wọ́n ní congratulation dádì ẹjọ́ ọkọ madam tán bí mọ́dà ó lè mí ní alhamdulilayi ìyàwó yẹn bíbèjì ọkùnrin kan obìnrin kan ó yìí tún ṣe sàkè tó ṣẹ́jú méjì wọ́n ní ẹjọ́ bàbá ọlọ́mọ àwọn darí òun ti dunnú lọ sàlẹ̀ wọ́n á ní ẹ pè wọ́n wá asọ́rì àwọn méjèèjì ti dákẹ́. fasayati qariban aw ba'ida. ó lè jẹ́ pé Ramadan tèmi tí wọ́n gbàgbẹ̀yìn òun ní ń gbà lọ́wọ́ yìí ó lè jẹ́ èyí tí wọn náà gbàgbẹ̀yìn ńlọ ń gbà lọ́wọ́ yìí gbà dáadáa jẹun rẹ kó fi jẹ sáàrì oúnjẹ aláàlí àkàrà aláìdébọ̀ bá fi irú ẹ̀ sínú ó ṣòfò. fasayati qariban aw ba'ida. àkàrà basira iná lọ wá bí sínú ọ̀ngbàwé bàbá ọlọ́run látàárọ̀ ìwọ náà wò kan ó ní Allahumma inni nawaitu ana asuma ramadana kamilan liwajhikal karimi ẹ̀wọ̀n kan ẹ̀wẹ̀ dá ti dàníyàn liwajhikal karim mo dàníyàn ti gba àwẹ̀ yìí kamilan tí ó pé pélépé fún ọlọ́run nítorí ojú rere rẹ ìwọ ọlọ́run ojú àpọ́nlé rẹ ìwọ ọlọ́run ìwọ ọlọ́run gbà lọ́wọ́ mi ìwọ lọ mọ́kànlé lọ́wọ́ ìwọ náà ló wí bẹ́ẹ̀ ọwọ́ afẹ́ sínú ọkọ̀kọ̀ wa mú rẹ̀fẹ̀ náà ọ̀sọ̀ yìí wọ́n ṣe rí àwọn ṣé rẹ̀fẹ̀ náà wọ́n ní wọ́n fi sínú gbogbo àwọn wa gírin ìyàwó wa ń pè é àṣẹ irú àgbòwò lẹ́mu báyìí bàbá ń gbàkàrà wọn àkọ́ gbàkàrà wáyé ẹnu mi wọ́n ní wọ́n wò ní sẹ́kọ̀ wá ní wẹnu ìwọ ló bímọ fún èyí tó gérí ramani tó gérí ṣé kò bó kọ lé wọn jẹ́ ṣé kò bó kọ àdúgbò wọn jẹ́. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin. lágbára ọlọ́run bọ́lọ́run bá ní a máa travel tá à ń bá ń dé a máa wá bá a bá sì wá tó sì pa pẹ́ká tó dé àáfàá wa àgbà sheikh imam tọ́mọ kéwúlò yóò máa wá ṣe wá sí fún yín bá a bá dé bá bá a bá sì dé bá èyí tá à ń bá ń bẹ ń lé àwọ̀ ẹ̀rí ìjẹta mo wà ń bàdàn ní ológun ẹrú ní tipa garaji nìbàdàn apò ń bẹ alẹ́ èkó adeko ní Sunday àwa lọ wá sí Jazaki ní Island ní ọdún fakakos ńbẹ la wà ní Sunday apariwa sí ńbẹ láago 6 kù ìṣẹ́jú 10 akónú ọkọ̀ Ìlọrin yá àwa délé láago 9 alẹ́ láàfin wa ń bẹ ní ìpín ká tún jọ fàdúrà bẹ̀rẹ̀ lọ́dún yìí ká tún fàdúrà bẹ̀rẹ̀ lọ́dún yìí. alhamdulillah. ó di mẹ́ta nu ọlọ́run ló mọ iye ní ó ti bá mẹ́ta ọ̀hún lọ. alhamdulillahi hamdal hamidina la. lọ́la àmbẹ̀lógún máa sọ lọ́dọ̀ ẹnjìníà Miftah nílé aláṣà nísàlẹ̀ ọ̀rá lógún máa sọ ńbẹ̀ láwà lọ́la bàbá ti dé àtúnbọ̀ wá sí alẹ́ ọlọ́run àlàáfíà tá a máa lò wọ́n fi jẹ wáyé o. amiina. aníwá sínú tó ti ó pọ̀ púpọ̀ ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀ o. alhamdulillah. àdúrà yín jama náà ni wàláhi làzim amọ́lọ́wọ́ fún alálàáfíà tá a fi máa wá jẹ yín. amiina. alhamdulillah. alhamdulillahi hamdal hamidina ala. ẹ̀yin ìyàwó obìnrin tá a bẹ̀rẹ̀ lónìí ẹ fọkànbalẹ̀ ìmọ̀ wa najú pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tẹ̀yin ìyá wa ń wá ìmọ̀ wa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ̀yin ìyá wa ń wá ọlọ́run ó jẹ́ ó reflect lára àwọn ọmọ yín nù gbèsè ayé wọn. alhamdulillahi hamdal hamidina ala. alájì ẹlẹ́kẹ́ àní nǹkan kan tá a lè fún ọlọ́run tayọ ń tàn wí. alhamdulillahi hamdal hamidina ala.
إبقاء أرواحنا حتى إلى الآن. alájẹ ẹlẹ́kẹ́ rán mi létí àdúrà kan mo wá ní a ti ṣe fún gbogbo àwọn tẹ̀gbẹ́sùn a ti ṣe. alhamdulillahi hamdal hamidina la. ẹrú ọlọ́run kan mo ní kí ló fi dúran ó dúran ni ẹjọ́rọ̀ islam ó yé yín o ẹrú ọlọ́run níbà kí ló fi dúran wọ́n ní bẹ́ẹ̀ bá pẹ́ láàrọ̀ ọ̀sẹ̀ yìí dọ̀sẹ̀ ni ẹlòmíì pẹ́ láàrọ̀ ọ̀sẹ̀ kò dọ̀sẹ̀ kí ló fi dúran ó ní mo ní bisimilayi rahman rahim la ilaha illallah ọ̀dọ̀ bẹ́ẹ̀ dẹ́nà lọ́rùn àtọ̀ nígbò tí ẹ ti ní bisimilayi wọn àtúngbò yìí wọn la ilaha illallah ò ti tún wá jẹ́ ẹnìkẹ́ dúran báwọn orí láyé alhamdulillahi hamdal hamidina la. èmi ọ̀ya jẹ́rán ń gbọ́. إبقاء أرواحنا حتى إلى الآن. إبقاء أرواحنا حتى إلى الآن. ẹyọ kọ̀ọ̀kan èjèèjì bá ti máa jókòó ni ẹyọ kọ̀ọ̀kan nísìnyí ẹ̀sìn máa gbọ́ pé ọ̀la lè láti gádìrì tiwa ọ̀túnla lè láti gádìrì tiwa ń tún lọ́nu àmọ́ tó jẹ́ ọba olérù nu Ramadan tá a bẹ̀rẹ̀ yìí sọ parí ẹ̀. alhamdulillahi hamdal hamidina la. إبقاء أرواحنا حتى إلى الآن. عفاني عباد الله هذا هو الموت لا يصبر الله على صغير ولا كبير لا إله إلا الله ولا وزير كرمك الله. ẹ̀wọ̀n nǹkan kò sí ń tọ́kan ikú pẹ̀lú pé lágbájá wọ́n ṣe ìdọ́mọ ọdún méjì láyé ni kí lọ́gàn kú ń pa ọmọ òòjọ́. إبقاء أرواحنا حتى إلى الآن. إبقاء أرواحنا حتى إلى الآن. أتحبون المال وتنسون الحساب. أكرمكم الله. أتحبون القصور وتنسون القبور. أكرمك الله. أتحبون دنيا ذنوب وتنسون التوبة. أكرمك الله. إبقاء أرواحنا حتى إلى الآن. أتحبون المخلوق وتنسون الخالق. إبقاء أرواحنا حتى إلى الآن. أتحبون المال gbogbo wa la fẹ́ràn owó kò sẹ́ńtì ọmọ wá owó kò sẹ́ńtì ọ̀fẹ́ kó wọn tọ́ bá kó kó wọn mọ̀ rówó kò sẹ́ńtì ọ̀fẹ́ kó wọn má fowó ròyìn wọn pé Ọlọ́run kí alájà àdìjá púpọ̀ tansin rẹ̀ fẹ́ tó márùn kò sẹ́ńtì ọ̀fẹ́ bẹ́ẹ̀ làwọn ọkọ náà pé Ọlọ́run kí àwọn alájà púpọ̀ ilé wọn tó mẹ́rin lábàwọn kò sẹ́ńtì ọ̀fẹ́ àmọ́ watansawna al-hisab bẹ́ẹ̀ tí ń fẹ́ràn owó ni tó wọ́n wù yín ni watansawna al-hisab ẹ gbàgbé pé ṣírò rẹ̀ ni. إبقاء أرواحنا حتى إلى الآن. إبقاء أرواحنا حتى إلى الآن. a ṣírò rẹ̀ bó o láti ṣe rí a ṣírò rẹ̀ fọlọ́n. atuhibbuna al-qusura gbogbo yín lè fẹ́ kẹ́ kọ́pẹ̀tẹ́sì janko Gerard èyí tá a tún kọ́ láyé nísìnyí Gerard èyí tá a bá láyé ìnílé àmà ń bọ̀ ya búlọ́ọ̀kù dé búlọ́ọ̀kù làwa ń lòdì sí ẹ má tí ì tún fọkàn sí o ìgbà tún gbé nǹkan mi bọ̀ wà tún lè má lo búlọ́ọ̀kù mọ́. وما
فينا ضرر في العقل والبدن atuhibbuna al-kusura ẹ nífẹ̀ẹ́ kẹ́ kọ́pẹ̀ tẹ́ sí janjan àmọ́ وتنسون القبور ẹ sì gbàgbé sàárè لا إله إلا الله awọ sàárè wọ́n palẹ̀ mọ́ wa nísìn wọ́n wẹ̀ wá yìí yẹn bá wẹ̀ wá tán wọ́n wọṣọ fún wa yẹn bá wọṣọ fún wa tán wọ́n máa wá dì wá wọ́n máa dì ọ̀rẹ́ mi kọ́kọ́ fún ọ yìí alibarika rẹ mọ pọ lálàjẹ. yatamanna al-mar'u fi dunya khuluda. bẹ́ẹ̀ bá fẹ́ wọ wá sí baba wa lajẹ àgbà ní òkè kéré ẹ balẹ̀gbẹ́ kan láti wọlé báyìí òun ní dín pọpọ́ fún ta bí n bá wà ń wọlé lọ pọpọ́ fún ni ma ní filẹ̀ ní tún gbọ́dọ̀ máa jẹnu wọnú lílọ mọ́ òrí mi bá ń lọ ilé yẹn bá ń kó wọ́n máa rún inú ọkọ mi ọlọ́run wọlé ìṣirò ara rẹ̀ alibarika rẹ̀ ọ̀pọ̀. amiina. yatamanna al-mar'u fi dunya khuluda. ajẹ́tùmọ̀ bí ntọ́ wí ni ntọ́ máa dá máa ń rò ní pé sáyé tá a wà nù ẹ̀ yìí ọmọ dá máa ń rò pé abóhùn ò ní kú mọ́ ni. wa huwa fiha kana jabbara anida. ọlọ́run nìkan ló gba po pé kò ní kú gbogbo wa la kú àtọ̀wò ó lé ni ó dùn ni ó kan ni ó nira ni èmi rí ọ̀tọ̀ ikú o. wa idha ukhbira an mauti fulana. bí wọ́n bá wá ń ṣe làbárí ikú fún lágbájá ọmọ lágbájá pé ikú máa ń bẹ. an mauti fulani sọ yabuki. yẹn bá wà ń túfọ̀ fún pé lágbájá máa kú. sọ̀rọ̀ kọ́dà ó lásídẹ́ǹtì ni mọ́tò pa ni ebi ló kó olówó yìí náà ni ìyá tí ń múra ìyàwó tí ó ṣe fọ́mọ ó sì pamọ́ sẹ́yìn aṣọ lọ́lọ́ fi hàn àwọn ẹbí wọn àbí òun náà ló fẹ́ ṣe ìyàwó la ilaha illallah òun gan ló fẹ́ ṣe ìyàwó ọmọ méjì náà ló ṣẹ̀ṣẹ̀ bí ọwọ́ aṣọ lọ́lọ́ fi hàn wọ́n pé aṣọ tá a mú ni o ọlọ́run ní ha wọn ò ní ṣe oko olówó yìí náà mọ́tò ti rẹ̀ pa. wa idha ukhbira. àtọmọ jọ kan náà wọ́n jọ kúrò láyé ìyàwó sì kújọ́ méje ńjọ́ náà ẹlòmíín náà ń bẹ nínú ayé ní ìsìnjọ́ méje ló kù tí èkó láyé ẹlòmíín bẹ ń bí ó jòkó ní ìsìnjọ́ méje ló kù tí èkó láyé. àti wo àtẹ̀mí ọdún mélòó ló kù tá a lò oṣù mélòó ló kù tá oṣù ń tẹ̀lé omi nísìn àwa no March òun ò ní di April ẹlòmíín sì ń ṣe wàhálà lọ́wọ́ nísìn kíta ilẹ̀ mi yìí ni mo fẹ́ kí n tẹ develop ẹ̀ inshallah àwẹ̀ ọdún tí ń bọ̀ ọlọ́run jẹ́ àgbà yìí tán dáadáa àwẹ̀ ọdún tí ń bọ̀ níbẹ̀ mo ti fẹ́ lọ gba nǹkan mi àárẹ̀ gbogbo ẹ̀ ní ń sá oní kìnní gíláàsì bólẹ̀ tí pè wọ́n aluminium mo ti sanwó tiẹ̀ fún gbogbo wíńdò mẹ́rẹ̀ẹ̀rìnlá ó ti wà lẹ́kùn mo ti kówó ẹ̀ fún wábì láì tàwọ́fíkì àwọn olókùn tí wọ́n wà kó nǹkan ọlọ́run sì ń wò báyìí kọ́dà ò ní fi búlọ́ọ̀kù kan lílẹ̀ ń bẹ̀. La ilaha illallah. tá a wá nínú èmi rẹ̀ láàfin pé ẹ máa kírun gbogbo ẹni tí ò kírun láyé ẹ sọ fún pọ́ wáyé wá ṣòfò ni. òun pè wọ́n ọmọ ọlá ká máa bọ́ ọbẹ̀ lọ́hùn ọmọ yahoo ṣe lórí fóònù ọpọlọ ló ti lò sí tá ń lọ ọpọlọ tó ń lò Allah. Allah. ta ni làákàyè tó fi ń kó owó lówó jọ. Allah. òun pé ká máa bọ́ ọbẹ̀ lọ́hùn kọ́ lọ́hùn fẹ̀sìn ìrọ̀wọ́ náà lọ́rùn ọmọ bùtíìkì lọ àwọn ṣòkòtò tó dáa tó ti bí ọlọ́run lọ́mọ yẹn tó ọ̀rọ̀ akọ́dà bí ìyá rẹ̀ ọ̀la sọ orí la ìwọ sì ń lọ wọ ṣòkòtò ẹyọ kan 30,000 bàtà ẹyọ kan 50,000 ìyá rẹ̀ ò sì lásọ orí la ọwọ́ lọ́ọ́ ba ọlọ́run dáadáa tá à ń sọ bẹ́ẹ̀ fún ọ. wa idha
أخبر عن موت فلان صار يبكي فتى يخشى الوحيد. à ń bọ̀ wá bẹ láwa nìkan bàbá abẹ́kúta lẹ́ńkùn lé mi ọlọ́run bá ń kẹ́ bá ń gẹ́. amiina. ọ̀rẹ́ bàbá náà wọ́n sì àwọn ọmọ rẹ̀ mọ́ wá pa àwọn ọmọ rẹ̀ lábẹ́kúta ẹ̀ ló ẹ wá gbé bàbá sọ́dọ̀ làwọn ọmọ bá wá wọ́n sì gbé bàbá lọ wọ́n wá tọ́jú bàbá wọ́n bá ṣe sàbíjọ́ kẹrin pé bàbá salamu aleykum bàbá aláàjì bóò ní ṣe hàyín alihamudulilayi aláàjì yìí ti ń jẹun dáadáa èmi náà wà lé wá gbàwẹ̀ àṣebà bóò ní kọ́lá àṣekò ní kásám. sọ́ọ̀rọ̀ yẹ bùkì fàtọ́ yẹ kọ́ṣẹ́ wàhídà. wọ́n ṣe làbárí ikú fún ọ o sì bu ẹkún pé lágbájá ló kù kọ́lá wọn ní kò sẹ́rí rẹ̀ ńbẹ̀ mọ́ pé ọkọ̀ ti rẹ́ erí mọ́lẹ̀ ìyókù ni wọ́n gbé wálé ọwọ́ kárìbọnú ọwọ́ sunkún pé ha irú ikú ló pa bàbá yìí. fakaya khashali wahida. ìwọ lọ́kọ̀ sunkún tiẹ̀ irú ikú wo ni ó pa ọ́ níbo ló kù sí níbo ló tán sí sọ́ọ̀tàn sọ́wọ́ àwọn ọmọ àbíkùrì ó di wàhálà sékùrì ó di jàngbọ̀n ọmọ rogo wọn ni ló fi wá gbàgé tọ́ máa kírun dáadáa fọlọ́hún kò sí ní ta wá ṣe láyé tàbí pa wá sí lọ́hún gbogbo èkìsà tá a kó rọra yìí èyí tí ó bá ṣe déédéé àwọn ọmọ wọn bùyàn ni gbogbo èyí tá a kó kalẹ̀ aṣọ ẹlòmíín bá lórí ọ̀tẹ́lọ̀ nísìn wọn ó kó wá ní tomi ojú pé ẹlẹ́kùn ọlọ́run mọ́sà kẹ́ wọn aṣọ wọn mẹ́fẹ̀ẹ̀fà tí ń bẹ lórí mi bí wọ́n ti kó wá ní mo ti rán wọn tán dé aṣọ ni ẹni ọ̀la aṣọ ń bẹ nù sàárè. awalam yadhkur ujubal mauti yawma. máa rántí ikú bọ́ọ̀ bá ti rántí ikú ọ̀ fẹsẹ̀ lẹ̀ bọ́lọ̀ ń bá ní ọ lò. fasaya ati qariba aw ba'ida. ọ̀rẹ́ ni ìyàwó rẹ̀ ń dáná fún lọ́wọ́ ni ọkọ tún pariwo pé èéṣe kédélẹ̀ ni ó ní ẹ̀dá kan alájẹ mọ́ bínú èédú nìní kò jò dáadáa mo tún wá lọ kó páálí sí pé kẹsà tètè fi jẹun kẹ tó mọ báwọn jàmá yìí lọ bí tẹ́ ń lọ yìí ọlọ́run sì ń wo pé òun ò jẹun mọ́ ó di gbàlì kíámà wọ́n dáná tán wọ́n ṣe gbogbo ẹ̀ tán ẹ̀pọ̀ àwọn aláàjì tó jẹ́ kó lórí sí àyè nísìnyí wò báyìí ó ti lọ. awalam yadhkur ujubal mauti yawma. ọmọ ìyá mi Ramadan la wà nú ẹ yìí gbogbo pálapàla tí ń bẹ lọ́wọ́ èmi pẹ̀lú ẹ ẹ jẹ́ Ramadan yìí ọmọ kó lọ ẹ jẹ́ àjùnú ẹ jẹ́ àsọlẹ̀ èmi àti Lukman ti sọ̀rọ̀ nísìnyí ọdún kẹrin ni mi dẹ̀rù pa lè sọ̀rọ̀ mọ́tàlì kí á mọ́ ọlọ́run máa fi dé kí ló dé bí wọ́n bá ní o jẹ́ ọ̀tán bọ́ ọ bá ní òní tán tí wọ́n bá tán kọ́. awalam yadhkur wujubal mauti yawma. fasaya ati qariba aw ba'ida. bàbá gbọ́dọ̀ wọn sùn fún ẹnìkan pé yéé lágbájá ó jáde láyé mo rí ń jẹ ta àpọ́nlé ni mo rí lánàá àpọ́nlé ní ń jẹ àní wọ́n bíyàn nísìnyí ó sì ṣe wọ́n ní congratulation dadi ẹjọ́ ọkọ madam tán bí mọ́dà ó lè mi ní alhamdulilayi ìyàwó yẹn bíbèjì ọkùnrin kan obìnrin kan ó lè tún ṣe sàkè tó ṣẹ́jú méjì wọ́n ní ẹjọ́ bàbá ọlọ́mọ àwọn darí òun ti dunnú lọ sàlẹ̀ wọ́n á ní ẹ pè wọ́n wá asọ́rì àwọn méjèèjì ti dákẹ́. fasaya ati qariba aw ba'ida. ó lè jẹ́ pé Ramadan tèmi tí wọ́n gbàgbẹ̀yìn òun ní ń gbà lọ́wọ́ yìí ó lè jẹ́ èyí tí wọ́n náà gbàgbẹ̀yìn ńlọ ń gbà lọ́wọ́ yìí gbà dáadáa jẹun rẹ kó fi jẹ sáàrì oúnjẹ aláàlí àkàrà aláìdébọ̀ bá fi irú ẹ̀ sínú ó ṣòfò. fasaya ati qariba aw ba'ida. àkàrà basira iná lọ wá fi sínú ọ̀ngbàwé bàbá ọlọ́run látàárọ̀ ìwọ náà wò kan ó ní Allahumma inni nawaitu ana asuma ramadana kamilan liwajhikal karimi ẹ̀wọ̀n kan ẹ̀wẹ̀ dá ti dàníyàn liwajhikal karim mo dàníyàn ti gba àwẹ̀ yìí kamilan tí ó pé pérépé fún ọlọ́run
nítorí ojú rere rẹ ìwọ Ọlọ́run ojú àpọ́nlé rẹ ìwọ Ọlọ́run ìwọ Ọlọ́run gbà lọ́wọ́ mi ìwọ Ọlọ́run mọ́kànlé lọ́wọ́ ìwọ náà ló wí bẹ́ẹ̀ ọwọ́ afẹ́ sínú ọkọ̀kọ̀ wa mú rẹ̀fẹ̀ náà ọ̀sọ̀ yìí wọ́n ṣe rí àwọn ṣé rẹ̀fẹ̀ náà wọ́n ní wọ́n fi sínú gbogbo àwọn wa gírin ìyàwó wa ń pè é àṣẹ irú àgbòwò lẹ́mu báyìí bàbá ń gbàkàrà wọn àkọ́ gbàkàrà wáyé ẹnu mi wọ́n ní wọ́n wò ní sẹ́kọ̀ wá ní wẹnu ìwọ ló bímọ fún èyí tó gérí ramani tó gérí sẹ́kọ̀ bó kọ́ lé wọn jẹ́ sẹ́kọ̀ bó kọ́ àdúgbò wọn jẹ́ sẹ́kọ̀ bó kọ́ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ sẹ́kọ̀ bó kọ́ àwọn bàbá àtìyá jẹ́ sẹ́kọ̀ bó kọ́ síríìtì wọn jẹ́ kátó wá pé kọ́ ọlọ́rin bó kọ́ ọlọ́rin jẹ́ ilé wọn ńlọ́bàjẹ́ ilé wọn sọ a lè dìnnà yìí pé kì í sọmọ Ìlọrin irú wọn bẹ́ẹ̀ tó tún kù láàrin àwa àfa Ọlọ́run pa yín. Amina. Fasayatihi qariba aw ba'ida. Ẹ wòjọ́ wọn ti ń ṣiṣẹ́ àfa bọ̀ alájì ẹlẹ́kẹ́ ẹ wòjọ́ táwọn bàbá dáadáa ti ń ṣiṣẹ́ àfa yẹpẹtẹ bàjẹ́ lónìí yìí àwọn bàbá kan bẹ yẹpẹ yìí ni wọ́n wò tí wọ́n jáde láyé wọn ò sì kọlu Ọlọ́run ẹ pa kọkọ títí àṣírí kọkọ mọ́ ládùúgbò. Subhanallah. èsè. awalam yadhkur wujubal mauti yawma fasayati qariba aw ba'ida. alájì ẹlẹ́gẹ́ tí wọ́n bá tiẹ̀ wá ń pa kọ́kọ́ òun tún dáa ẹlòmíì mọ kọ́kọ́ múrẹ́gbò pé wọ́n èé pa yóò sọ báyìí ni yóò sì súnmọ́ yóò sì kì kọ́kọ́ ló mú tí ẹ tún dáa tèèyàn ti wá jẹ́ ẹ̀yin ọmọ wa obìnrin ọ̀dọ̀ wọ̀nyí iPhone 10 iPhone 15 iPhone 17 iPhone 18 iPhone 20 kíni kan compromise wo iye ẹ̀mí tó ti gbé lọ ńlọ máfúsà lọ yìí ọkùnrin ló máfúsà lọ yìí ọmọ mi gbé fóònù ńláńlá dání báyìí ẹ bá wà lọ wọwọ bàbá rẹ̀ tó bí ilé bàbá tó ṣe wàhálà lórí ẹ̀ tó fi ka ogun tọ́ka wọ́n wá fi rọ́bà bàǹdì mú fóònù àwọn aláàjì rọ́bà bàǹdì fẹ́ẹ̀ tó mẹ́fà lára fóònù àwọn aláàjì àwa lọ wáyé rè. awalam yadhkur wujubal mauti yawma. ọmọ rántí ni. fasayati qariba aw ba'ida. afa àjẹtùmọ̀ bí. ishkama shi'ta fi'la ya bunayya. àjẹtùmọ̀ bí. ishkama shi'ta fi'la ya bunayya. innama umruka yamdi la ya'uda. ayyuhal insanu mahala fi dunaka. sọmọ pé ìmọ̀ pé ó débẹ̀ àwọn tẹ̀ fi ń pé pẹ̀lẹ́pẹ̀lẹ́. wa amalil khayra wa kun fiha mufida. ìjọ tí n ti ń bẹnu ayé mi tá a fà mí ti kọ́ mi ń kéwú. n ò pẹ́ nìkan mú 10,000 wá rí ńgbà ń máa ṣe. èmi gan òríra mi bèlè ń máa ké mo rí náà sí yín mo ti jókòó mo jókòó yìí. Karamakumullah. ìríra mi rárá àfi ń bá ẹsẹ̀ wẹ̀yìn báyìí nítorí mo ti ń ṣẹlẹ̀ pé a máa mú gbó tiẹ̀ ń bẹ lẹ́yìn lọ́hùn ní ṣẹ̀ṣẹ̀ wá rí wọn ní lè rí wọn. ishkama shi'ta fi'la ya bunayya. ó gbogbo àwọn ìyá wa tẹ̀lé mọ́ jí mu gbó ọlọ́run ọyọ lẹ́mi. ishkama shi'ta fi'la ya bunayya. afẹ́lẹ́kẹ́ ikú yìí náà ni ikú yìí náà ni. fasayati qariba aw ba'ida. àfa ó wò títí ó ní ọ̀làwọn ọ̀dọ́ lónìí wọn ò kírun mọ́. shababul yawmi
هم تركوا الصلاة. ọ̀yá yìí ọmọ yìí ọ̀là àlùbáríkà. Amina. àwọn youth lónìí wọ́n kọ̀ọ̀rún lẹ̀ bọ́ọ̀lù ni omi sì ń bẹ́nu wọn tí ń wo bọ́ọ̀lù ọ̀hún náà tó bá ti gbọ́ Allahu Akbar Allahu Akbar yóò sì ń délẹ̀ yóò ní ọlọ́run lápọ́njẹ́ wọn ó scott ń fi dé o yóò sì dìde ńlọ kírun nu ìwọ jòkó bẹ̀ ni wọ́n tún fi ń ṣe hayya ala salati hayya ala falahi gbogbo ẹ̀ ni wọ́n wí ẹ̀ ń wo lọ náà ni ṣe ẹ ní gáràdù kan wájú ọlọ́run tẹ́ fi fèsì ọlọ́run ni ìwọ tó ò ní dọmọ ọgbọ̀n ọdún tó àwọn agbẹ́bẹ́ yìí náà bá di 50 àwa máa kírun dáadáa tá à ń sọ fún ọ pé ó di 50 ẹni tí ò ní di 40 ń sì ń lọ dábàá 60 ẹni ẹ bá rí tí irun ọba mọ́lá mo fẹ́ lè sọ pé kéèyàn yàgò fún yóò bà tèèyàn jẹ́. Subhanallah. àlọ́lọ́run ní ẹ máa kírun bẹ́ẹ̀ bá wá ń kírun ọ̀hún náà ẹ sì dúró déédéé pẹ̀lú èmi ọlọ́run. irun ọmọ ọlá ìyàwó mi ń bẹ irun mọ́lá irun ò sì mọ́kọ́lá sẹ́ẹ̀dí pẹ̀lú ọkọ ni ọ̀wáyé rẹ̀. Shababul yawmi. ẹ̀yin ọ̀dọ́ tòní làfà ń wí ni ẹ̀yin ọ̀dọ́ tòní. Hum taraku salata. taraku salata wọ́n fi irun lẹ̀ wọ́n parun tí wọ́n ò kírun mọ́. Li ajlil mali. kò sí ntọ́jẹ́ wọn ò fi irun lẹ̀ owó ni wọ́n ń wá mọ́ fẹ́ lówó ńgbè yẹn tún wá mú fóònù ó tún wá mú wánu mọ́sálásí ní tún wá ń browse. wọ́n sì ń pè wa annal masajida lillah fala tad'u ma'a Allahi ahadan. masalasi ilé ọlọ́run ni fala tad'u ma'a Allah ẹ má pè nǹkan kan mí nù masalasi ma ọlọ́run nìkan náà ni ilé ọlọ́run nù ni ọmọ ádámù àtúnbà débi àtún búráùsì nù masalasi nísìn tòun ti gbogbo tí wọ́n ń wí náà àṣẹ gbogbo tí ń ṣẹlẹ̀ ni kí náà ó lè bá a kún ẹni tí ń kírun kálíjà náà ó lè bá a kún àmọ́ kan ó kún jù kan lọ. Shababul yawmi hum taraku salata. ńgbọ́ ọlọ́run nípa àwa ṣe tòun mọ́ àtẹ̀lé tòun mọ́ àyàsí tòun mọ́ apakùránù tí a tẹ̀lé àwa tá a kẹ́yìn tí ọ̀yẹ̀kẹ́ bá lọ́wọ́ wa lẹ̀ ń bá àwa tá à ń tu fún yín tí ọ̀yẹ̀kẹ́ rí lára wa ńlẹ̀ ń rí ọlọ́run wá gbà wọn ìjọba sàmánsá gúdù ó gbé wọn lé wa lérí bẹ́ẹ̀ ìbá ti po tiẹ̀ ní 8 kínní kan 6 eléyà ní tòun 9 kínní kan 70 ọlọ́run wá kọ́ àwọn ìjọba rédíò délé alọ́wọ́ kálukú wa ń tajà bó ti wù ú ẹ wá ń ṣépè ngani da fún pírẹsidẹ́ǹtì wa kìlọ̀ kan bàbá àwọn èèpè yín tẹ̀ ń sẹ́ ẹni bàbá ń bàbá fi lọ́ọ́ fẹnu gún kínní nù píkọ̀pù tó léwu fẹ́ ṣubú èèpè yín ti pọ̀ jù àdúrà ni ẹjẹ́ á máa ṣe bọ́mọ Amẹ́ríkà bá jí àwọn ọmọ Amẹ́ríkà tí wọ́n bá sùn tí wọ́n bá jí báyìí yóò ní God bless America àdúrà lọ́mọ Amẹ́ríkà ṣe fún lu ẹ̀ àwa jí ní wọ́n tan náà kejì wákàtí méjì lọ aláìmọ̀ wọn ara àtúntàn AC iná ìgbọ̀dọ̀ dilẹ̀ mọ́ níbi àti ń tan AC àìbọ́ sórí bẹ́ẹ̀dì àtúnfi pi àbí ìta tiẹ̀ fi iná sùn ń dòrú dé omi kún eré bẹ́ẹ̀dì ní ọwọ́ awókè báyìí omi jíjí tọmọ Nàìjíríà mi jí iná ni ọba mọ́ ní kò ní dá fáwọn ìjọba wáyé. àwa la ṣètò ọlọ́run ọwọ́ agbá wọn àwọn tí ò sí gbé wọn lé alẹ́ rí. bí ẹ bá ṣe pé ọlọ́run ọba aláàánú bí ẹ bá ṣàdúrà àwọn àfa tó gbèrú gómìnà tiwa yìí fún wa gómìnà wo lọ́dà bíi tiwa yìí ẹ̀rìn Ìlọrin lọ Ìlọrin rí báwọn tẹ́lẹ̀ ẹ̀rìn Ìlọrin lọ àní wọ́n lọ ya unity òun tó ń dúró lókè bíríìjì ọwọ́ ayé a láti challenge ọyà dé unity ìbẹ̀rẹ̀ndà bá tó wájú àwọn ọlọ́pàá ọ̀hún ó tún wá gbé ọyà lọ sàlẹ̀ lọ́hùn ọwọ́ àfihàn nìkan
ìlú òní àní ó ní guess ìlú òní eléyìí òní ṣé bí ó bá jẹ́ Amẹ́ríkà yóò sì jẹ́ tọ̀hún ní Amẹ́ríkà mọ̀kọ́ Ìlọrin unity mọ̀nù ó ní ṣé lóòótọ́ unity lòun fi hàn ọ́hún ibà àwọn èèyàn ti ṣèjọba lọ àbáwọn èèyàn ṣèjọba lọ lọ́dọ̀ wa nìyí ibà àwọn èèyàn ṣèjọba lọ àkọ́kọ́ bíríìjì tá a kọ́ rí nílọrin ní ọlọ́run jẹ́ ọ̀dà fún Bùkọ́lá Amina. òun ló bá wa ṣe Ramani wa dé nísìn ó ṣe ti táǹkẹ́ ó ṣe ti unity ọ̀nà ọ̀dọ́ wa yìí ló kù tó lóun fẹ́ ṣe nísìn àwa bẹ ọlọ́run ipò ọlọ́run jẹ́ òpin sí méjì dóko olówó. Amina. gbogbo ẹni tí ọba ìyànà mùsíbà yìí tí wọ́n máa dára tó wọ́n ní tí gbogbo tí ọwọ́ abúlọ̀ ta ní ríbi tá a gbà ní kọ́lọ̀hún jẹ́ kọ́lọ̀ gbé sí federal bó ti ṣe ti ta àmọ́ ẹ wò ta àmọ́ gẹ́gẹ́ là ń lọ ń ta àmọ́ nísìnyí ọlọ́run jẹ́ ó ṣe ọ̀dọ̀ wa yìí náà bẹ́ẹ̀ bá fẹ́ yà wọlé ní ẹ̀ ní yà ní ẹ lọ yà ní FGC ẹ wà wá ẹ wọlé yín. àwọn tí ń ṣe ọlọ́pọlọ ni wọ́n ẹ lọ wo ko lówó nísìn ẹ dákun bí ẹ bá sọ lọ́hùn tó gbérú ẹ̀ fún wa ọba yìí pé wọ́n ṣe lẹ́ẹ̀mẹ́rìnlá ní àbápẹ́lẹ́ yìí ọmọ ṣe lọ ó sì dá lẹ́dàá bẹ́ẹ̀ rí gbogbo ẹ̀ kọ́dà kò ní gbin ẹni tí ó sì mú yóò mú ẹni tí ó jù sí mọ́ndà ńlá yóò jù sí kò sì ní báyìí rojọ́ nígbà àwọn sàlẹ́ǹjì ọmọ wọn ara wọn tí wọ́n pé ẹ wá ha wa mọ́lé báyìí ẹ wo bẹ̀ ń kọ́ ìfọ̀nà sí ó lóun fún wọn ní 4 hours kó di padà wọ́n sì náwó gan sí àmọ́nù wọ́n sọ mọ́ndà ńlá ẹ bá mọ́ tán á máa jẹ́ ọmọ Ramani ẹni tí ì sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti ṣe fi rí láṣẹ gbéjọba lé ilé rí kéfà máa takú nínú wọlé àlẹ́ àmọ́bọ̀ bá ti ń bẹnu ayé ibi àti lọ́nu. Shababul yawmi hum taraku salata. máa kírun afẹ́ ẹlẹ́kẹ́ ń sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ àdúrà o pé